Naam. àwọn Lárúbáwá dá púpọ̀ Lárúbáwá yìí pa nǹkan rẹ̀ Lárúbáwá yìí pa ẹ̀bùn tọ́lọ̀ ń bá búyàn rẹ̀ Naam. yìí pa rẹ̀ Cristiano Ronaldo tí ń gbá bọ́ọ̀lù rìn Dáàmú láàyè táwù. ọ̀hún bí Saudi ṣe ń gbá gẹ́gẹ́ ni kì í máa ṣàfà ìmọ̀kọ́ máa gbé wọ Saudi bọ́ọ̀lù lọ́ máa gbé wọ Saudi Bọ́ọ̀lù ni e. Saudi sì tún wo pé ọmọ bọ́ọ̀lù gbá ní pé ẹ̀bùn lọ́lọ́ ń bun eléyìí wọ́n sì ń fùsù rẹ̀ bí wàá tó yẹ pé àwọn bíi. Tààrà kódà tó bá ń ṣe nǹkan tó jẹ́ Islamic program. ó tún wá pé ó tún wá mẹ́. Wọ́n jàlábí àti lọ́rùn àti Cristiano ṣe ni Cristiano Ronaldo. ìlú wo lọ́lọ́ ti ṣe training jò ní yàrá tí wọ́n jó ní training ṣe ọlọ́ọ̀lù kan nínú àwọn ilẹ̀ Lárúbáwá náà ni ìyàrá ti lu ọ̀hún mọ́ ọlọ́ọ̀ ṣe training ń bẹ̀ wọ́n lọ play bọ́ọ̀lù ń bẹ̀ wọ́n á fẹ́ ṣe training náà kó tó di pé wọ́n wọ fídì gbá bọ́ọ̀lù wà láì wọn ò jẹ́ ní training ṣe. Allahu Akbar. wọ́n fẹ́ yà jẹ àwọn ọmọ Lárúbáwá. ọ̀hán níbi ìfẹ́. níbi ìfẹ́. ibi tí Ronaldo gbé ẹsẹ̀ lé bí ẹgbẹ́ tó gbẹ́sẹ̀ lé báyìí Cristiano Ronaldo ibi ó gbẹ́sẹ̀ lé tí ń gbẹ́sẹ̀ kú ń bẹ̀ wọ́n sì ń bu yẹpẹ́ ẹsẹ̀ rẹ̀ wọ́n sì ń fi rárá. láwọn Lárúbáwá. àwọn Lárúbáwá láì sàn nábì. nǹkan kò ní ṣe bàbá ẹ wá wò nǹkan níta fi ní àwa táwa bí a ní àmọ́nà ìmíyànú o tí Ronaldo bá wà Nàìjíríà hùn la àfáà mi ò ní wá sí wàhálà kò ní lọ. àfáà mi ò ní wá sí kò ní lọ pé ọ̀rọ̀. Iran ọlọ́run jọ da fún yín ọ̀sẹ̀ ní báyìí ara tá à ń sọ lọ́dún pé ọ̀rọ̀ tá a bá ti sọ ẹ mọ ara wọn èèyàn tí ó mọ. fásitì Ronaldo ni. iná Iran ẹ ṣeun ẹsẹ ojú ẹsẹ̀ rẹ̀ wọ́n sì ń bu yẹ̀pẹ̀ wọ́n sì ń fi ẹlòmíì bẹ́ẹ̀ lè dákú ọmọ Lárúbáwá. La ilaha illallah. ṣe àmọ́ pé kèé ṣe mímọ̀ Ronaldo gbé wa. bọ́ọ̀lù lásán ni. ẹ wo oríire tí Ronaldo tó ẹ wo tó kó bá tíìmù rẹ̀. líìgì wọn gan wọ́n ti upgrade nísìn lẹ́nu ìgbà tó dé yìí. nígbà wa débẹ̀ ni gbogbo nkálukú náà wà ń sáré wípé àwọn náà fẹ́ lọ bẹ̀ nkálukú náà wà ń lọ Kante ọmọ yìí wọ́n wà ń Chelsea ọmọ yìí Sofi kì í ta ọbẹ̀ símá. njọ́ mẹ́ta kọjá njọ́ Kante lọ. fásitì Chelsea ni. ni mo fi jágbọ́n ni. ó ní Kante ló tú tíìmù àwọn. ó ní Kante ló wà tú tíìmù àwọn. so kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé Kọ́sìm. wọ́n ń fùsù rẹ̀ pẹ̀lú ẹ̀bùn tọ́lọ̀ ń fún ibi tí ń lọ nìyẹn o. àgbọ̀yé bàbá. pẹ̀lú ẹ̀bùn tọ́lọ̀ wọ́n sì ń fùsù rẹ̀ wọ́n sì ń gbé tóbi wọ́n sì ń pọ́nlé tòun ti bó ṣe jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà wọ́n sì ń pọ́nlé pẹ̀lú ti Ọlọ́run fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n bá rí onímímọ́ ní Saudiya wọ́n fùsù ẹ̀ bí wọ́n ti fùsù ṣé Ádámù nù. rahimahullah. dáhùn eléyìí kọjá àní wọ́n láwọn òríru rẹ̀ ń gbogbo Nàìjíríà. Masha Allah. wọ́n láwọn òríru eléyìí Nàìjíríà.